fásitì ìpele kejì ní ẹ̀ka biotechnology níléèwé Federal University of Lọ́kọ́jà tó wà nípínlẹ̀ Kogi ló fi gbógun jẹ lọ́wọ́ Ẹbọra ní ìdókòkè gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbọ́. Gbogbo ọgbà iléèwé náà ló ti wà nínú ọ̀fọ̀ nítorí ipò ọ̀kan lára àwọn akẹgbẹ́ rẹ̀. Nígbà tó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, alukoro fún ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ SUG níléèwé náà Comrade Bashir jẹ́ kó di mímọ̀ pé ìṣẹ̀lẹ̀ burú náà jẹ́ èyí tó ba gbogbo akẹ́kọ̀ọ́ àti olùkọ́ iléèwé ọ̀hún lọ́kàn jẹ́ gidigidi. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní alẹ́ ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ kejìdínlógún oṣù kejìlá ọdún yìí ní Ìkàtìkì South níbi tí ejò ti bù sàn. Àmọ́ ṣá, ṣe ni wọ́n gbé Jùgbà lọ sọsibítù láti dóòlà ẹ̀mí rẹ̀, ṣùgbọ́n aṣọ Ọmọyẹmọ Ọmọyẹtìrìn